the next thing ni pé mo ṣáà dọ̀bálẹ̀ fún wọn pé wọ́n ní kí n fílà tó ní kí n fílà tó mo ní mo wá tọrọ àforíjì kẹforíjì mi torí pé bẹ́ẹ̀ bá ṣe ń dàgbà sí ní làákàyè. ìjọ náà bọ̀dẹ̀ jókòó sí ṣé inú bí náà lè jókòó sí ìjọ náà. bí ní sáìdì báyìí lọ́fíìsì wọn wà nígbà yẹn. nínú ṣémbà ń bí náà ni. ṣémbà yìí ni. tó ara tí mo wá ń sọ wípé Alhaji ṣe tó tínú mi dùn ó jẹ́ pé ẹlòmíì ò tiẹ̀ lè ṣe sọ òótọ́ orú ẹ̀ ní wípé wọ́n ní àkọ́rá wọ́n ní Sìkì Olúwọ̀dé record àmọ́ wọ́n ní Alhaji ó ní ẹjẹ́ kèmí náà wá ṣe records under label ní. Chief Micky Adisa Excellence, a professional Fuji musician. Bàbá, kí ni àjọṣepọ̀ yẹn àti Alhaji Dókítà Síkírù Àyìndé Barrister tó lè mú wọn púpọ̀? Èmi kọ́ ni mo mú wọn bí kò ṣe wípé ó ṣe mú Ọlọ́run ló ń ṣọlá. Gbogbo táwa ẹ̀dá ń ṣe ní ayé kìí ṣe mímọ̀ ṣe wọn bí ó ṣe wípé bọ́lọ́run bá ṣe Ọlọ́run ló ń tò bọ́lọ́run bá ṣe tò náà la ṣe máa rí nígbà tó lọ́ta bá wá ń ṣe tó ń yọ sí dáadáa a máa rò pé mímọ̀ ṣe wa ní ṣùgbọ́n kì í ṣe mímọ̀ ṣe wa Olúwa ló ń fi gbogbo àwa ẹ̀dá dámọ̀ ló ń fi wá dára tó ń rí ayé ara tí ó sì máa dùn mọ́ wa nínú ní kọ́lọ̀ fi wá dá kọ́lọ̀ máa fi wá dára tó máa bọ̀ wá ló jẹ́. Micky Adisa ti wá ń kọ ní sọ́tọ́dún mélòó sà? Àkọ́kọ́ bẹ̀rẹ̀ wéré tá máa fi jí wọn lóru ní gbogbo ìgbà tá bá ń gbààwẹ̀ so a máa ń pe jáde wa lóru yẹn ní eré wéré ẹ dìde ẹ jẹ sààrì ìyẹn la fi bá ṣe bẹ̀rẹ̀ 1966 ni mo ti bẹ̀rẹ̀ sí ní jíwèrè lájẹgúnlẹ̀ ṣùgbọ́n nígbà tó di 1975 lọ́nà fi àṣẹ sí pé kémi náà dá báńdì fújì tèmi sílẹ̀ torí pé mo ń wo àwòkọ́ṣe rere látara Alhaji Dr. Chief Síkírù Àyìndé Barrister. Alhaji àgbọ̀lé ní ìtọ́ lòun fi rán níṣẹ́ fújì sí gbogbo àgbáyé gbogbo ìgbà tó jùmọ̀ bá ti mọ́ a ó máa ṣèrántí ẹ̀ Síkì ọmọ yàwó ológun ọmọ òru ní ìgbọ̀nyàgbọ̀ gbọ́lọ́gbọ́ kẹ́ àjífẹ̀yìntà pọ̀n ọyọ̀ gẹ̀mbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀kọ́ Àyìndé ọyọ̀ gẹ̀mbẹ̀rẹ̀ bí ẹni ìdẹ̀yìn àkàrà Àyìndé fọmọ ṣọrẹ́ ọ̀dà àlọ́ ẹ̀ òtútù pé ọmọkùn ìjọ òun òpin dáadáa akẹ́kẹ̀ẹ́ gbàgbé èṣù láyé ilé òun. Síwájú tí wọ́n ti bá ń gbórin bàbá wa S. Àká Àyìndé Agba Bii Alhaji Sanusi orí mi máa ń ti bá ń kọrin Alhaji bàbá wa S. Àká báyìí sí mo ti mọ̀ láti gbà tí mi ti ẹ̀pọ̀ ọdún mẹ́wàá. Ẹ ṣe díẹ̀ fún ayé ká gbọ́. Àrùn orin tí wọ́n kọ pé ẹ jẹ́ káfọ̀ rẹ̀ yẹn tí o ẹ jẹ́ káfọ̀ rẹ̀ yẹn tí ẹ má jẹ́ káfọ̀ rẹ̀ yẹn tí o ẹ jẹ́ káfọ̀ rẹ̀ yẹn tí ọ̀rẹ́ ta ó ṣe lẹ́yìn tó dẹ̀ lè dìjà lọ́la ní kí ẹ jẹ́ káfọ̀ rẹ̀ yẹn tí o ọ̀rẹ́ abánidàmọ̀ràn kò sí mọ́ o ọ̀rẹ́ atẹ́nilọ́ máa pọ̀ láàyè gbogbo orin tí ń bá ń kọ́ tẹ́ bá bì mí máa wí gbogbo orin tí wá ló ní láti ní ìtumọ̀ o. Kí wá ní àjọṣepọ̀ yẹn àti Dókítà Síkírù Àyìndé Barrister ṣe ti ẹ̀jọ̀ báwo ni wọlé wòde yín nígbà ayé wọn? Jẹ́ mọ̀ pé aṣíwájú Alhaji jẹ́ sí mi ẹ̀kọ́ náà jẹ́ sí mi ṣùgbọ́n mo ní àǹfààní láti súnmọ́ wọn láti mọ̀ wọ́n before them láti 73 74 mo ti láǹfààní àti mọ̀ wọ́n gan nígbà yẹn wọ́n máa wá ń ṣe wọ́n máa ń pè ní john láàrin Èkó mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ní Ọ̀fìn lẹ́kọ̀ọ́ ládùúgbò àwọn bàbá wa jọ́lì láwà ìgbà tó yá wọ́n wá gbé wá sí Anikatamo lẹ́kọ̀ọ́ náà bẹ́ẹ̀ni lọ́dọ̀ àwọn Alhaji Èkémọdé sóbẹ̀ ẹni tí máa ń lọ ń bá wọn ní gbogbo ìgbà lóòrèkóòrè. Ẹ lọ ń wò wọn àbẹ̀lẹ̀ ẹjọ́ jókòó sọ̀rọ̀. Wọ́n ti lo dáńfó ń gbà yẹn pàápàá lájọ máa wà nù. Dáńfó. Lájọ máa ń sọ̀rọ̀ dáadáa. Alhaji jẹ́ èèyàn kan tó dáa
nǹkan tó dáa ṣùgbọ́n ọmọ náà gbọ́dọ̀ ọjà kó ṣàánú wa máa tí ò wá níta kọ́lọ̀ máa jẹun ṣẹlẹ̀ sí wa. Gẹ́gẹ́ bí ẹni tó mú wọn tó dẹ̀ tún ní àjọṣepọ̀ pẹ̀lú wọn, ǹjẹ́ wọ́n ti ẹ̀ fi ọ̀nà kan tàbí mi ràn yín lọ́wọ́ nídìí iṣẹ́ yìí? Àyìndé ti lọ sí kíyà ọmọ Síkírù fàṣẹsílẹ̀ òòrùn tọ́ba rí rẹ̀ ní kíyà ọmọ bàǹkì bàbá mi Haruna mi Ìṣọ̀lá Káyìlá ọmọ Wúrà àti gbogbo wọn bẹ́ẹ̀ lọ káyé oyè wọn kọrùn oyè káwa náà tó lọ júpè Ọlọ́run. So mi ò lè sọ pé mo bínú sí no Alhaji ṣe kankan tí mo rí lára wọn tó dùn mọ́ mi ní tó dẹ̀ wú mi lórí ni pé má fẹ́ kéèyàn ṣòro sọ òótọ́ ọ̀rọ̀. Inú Bii náà ni mo ti wá bá wọn, that was 1988 nígbà yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe Barrister fọ́tìkò jáde. So kó tó di pé wọ́n gbé rẹ́kọ̀dù ẹ̀ jáde, wọ́n wá ṣeré ní Gàsíkíà College tó lọ bá wọn bẹ̀. Ní Bádíà? Yes, Gàsíkíà College wọ́n Bádíà. wá ṣeré fáwọn ẹgbẹ́ ready made. Mo lọ́bẹ̀ mo kí wọn àwọn ayọ̀mọ́ra sí wá sẹ́yìn. Wọ́n sọ pé mo tẹ̀ ti wáyé wálé o, tí wọ́n náà jíṣẹ́ fáwọn. Wọ́n lọ fọ̀rọ̀ kí Alhaji Mojid wọ́n wà ń bẹ̀ ìjọ yẹn. So wọ́n ní mo fẹ́ wá rí wọ́n ní kí n wá jọ Wednesday, that is Wednesday tó tẹ̀lé weekend yẹn. Nígbà tó dẹ̀ jíjọ Wednesday mo wà mo ibi Fuji ṣe báyìí náà ni ṣó ti yẹn sí ká má fọ̀rọ̀ bọ̀. Mo ṣe dé ìta torí lọ́wọ́ ọ̀ta yẹn báyìí ọ́fíìsì kékeré ó wà báyìí níta báyìí. So nígbà yẹn lọ́hùn yẹn ibi tá a jókòó yẹn àwọn ọ́fíìsì wà mẹ́. So mo pa àwọn tó wà mẹ́ mo kí wọ́n sí wáṣẹ́ ìgbọ̀n mo wá Alhaji òsínlé Alhaji Mojid ṣe rí mi nìyẹn. Wọ́n ní Haji Micky, wọ́n ní Alhaji ti sọ pé tí n bá ti dé kí n jẹ́ kí n rí àwọn. Meanwhile mo mọ̀ pé Alhaji náà wọ́n á ti rí mi nínú ilé torí wọ́n láwọn kámẹ́rà kìíní yẹn. Lọ́dún náà lọ́hùn. Wọ́n ní nà so ti yẹn sì. So mo wá jókòó gbàtà Alhaji Mojid ti sọ yẹn ó fi mí lọ́kàn balẹ̀ mo wá jókòó. So wọ́n pe nìkan ní Onífádé lílù àná Onífádé ìyẹn àṣẹ yẹn wà nílé pẹ̀lú wọn. So wọ́n wá sì yẹn jáde bọ́jẹ̀ sì yẹn jáde bí mo ṣe báwo nìyẹn mo bá kí wọn. So wọ́n dẹ̀ tó wọlé padà mo tó kí wọn bákan náà. So ojú ní ìṣẹ́jú 5 sí 10 lọ wọ́n ní kán pè mí wá. Mo bá wọlé lọ bá wọn. The next thing ni pé mo ṣáà dọ̀bálẹ̀ fún wọn pé mo wá wọ́n ní kí n fílà tó mo ní mo wá tọrọ àforíjì mi torí pé bẹ́ẹ̀ bá ṣe ń dàgbà sí ní làákàyè. Ìjọ náà bọ̀dẹ̀ jókòó sí ṣé inú Bii náà lè jókòó sí ìjọ náà? Bii ní sáìdì báyìí lọ́fíìsì wọn wà nígbà yẹn. Nínú ṣémbà Bii náà ni. Ṣémbà yìí ni. So ara tí mo wá ń sọ wípé Alhaji ṣe tó tínú mi dùn ó jẹ́ pé ẹlòmíì ò tiẹ̀ lè ṣe sọ òótọ́ orú ẹ̀ ní wípé wọ́n ní àkórá wọ́n ní Síkì Olúwọ̀dé rẹ̀kọ̀ wọ́n ní ẹgbẹ́ tó jẹ́ pé táwọn náà gbólórin jáde wọ́n ti gbé Ahmed jáde lọ́lọ́lá dídá dáadáa àmọ́ wá ní Alhaji wọ́n ní ẹjẹ́ tèmi náà wá ṣe records under label ni wọ́n ní ikú nǹkan bẹ́ẹ̀ yẹ pé ìjà ló máa ń dá sílẹ̀ gbẹ̀yìn for instance wọ́n ní kí n wo Tájù ọlọ́run kílọ̀ ń gorúkọ ẹ̀ tí mo dárúkọ sí Tájù Àlàbí pé nígbà tó ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ táwọn kọ́kọ́ tẹ̀ fọ́ọ̀sì táwọn ṣe wọ́n ní 5,000 wọ́n láwọn tààtọ́ wọ́n nígbà táwọn tó máa tẹ next táwọn tún lè fún àdọ́dá kẹ́ni wọ́n láwọn gba bí 3,000 wọ́n láwọn tààtọ́ wọ́n ní èyí táwọn wá tó wá bù lẹ́yìn wọ́n láwọn ò rí tà rárá wọ́n ní wẹ́ nígbà tó pẹ́ ó ṣàtúnú òtún fẹ́ ṣe ìmí ìwẹ́ kàtún try gbàtọ́ lọ́nà tí ní kíta kọ́kọ́ yẹn kó move díẹ̀ wọ́n ní mìí táwọn wá ṣe yẹn wọ́n ní 5,000 táwọn kọ́kọ́ tẹ̀ wọ́n ní adley làwọn fi ta ìdajì ń bẹ̀ wọ́n ní gbà tó gbogbo àwọn kádẹ̀ má kúrò gbogbo àwọn tó ń jẹ́ label owner tó ń promoter wa artist wọn fẹ́ rù nǹkan bẹ́ẹ̀ kò dẹni tó fẹ́ ṣòwò tó fẹ́ short kéèyàn ṣòwò kó gé ní ó dẹ̀ lójú olórin tó tún promote olórin ẹgbẹ́ tó tún jó ní Fuji Alhaji Barrister ni number 1 tí mo kọ́kọ́ nígbà yẹn. Yes, kò tí so ní Fuji kan tó dánwó ẹ̀wọ̀n so ká má fọ̀rọ̀ gùn wọ́n nígbà tó wá pẹ́ ló bá ti sọ fáwọn pé ohun tó fẹ́ ṣe mí àwọn wá sọ pé wẹ́ tó bá mọ̀ pé
ó fẹ́ ṣe mi tó bá ti rẹ́ni tó fẹ́ ṣe mo yọ̀ǹda ẹ. níwà ẹ́ wọ́n ti ṣe wọ́n ti sign agreement Alhaji láwọn wá yọ àwọn ṣídúró àwọn tó bá gbé nítorí agreement ẹ̀ remember mo ṣe é lẹ́ o agreement àwọn bá fàyà lójú ẹ̀. so you are free. ṣe rí pé òótọ́ tó sọ fún mi nígbà yẹn pé àwọn dáadáa lẹ̀kẹ́ ní kùnkùn dáadáa láti bá ṣíta kọ́lọ̀ ń bá fọmọ kẹwọn. so ní méjì bí rẹ́kọ̀d mi lẹ́yìn gan á ṣe tẹ́ ti ṣe báyìí lórúkọ yín. lórúkọ mi. yà tẹ̀lé kákókà èmi Micky náà mo ní rẹ́kọ̀dù bíi mélòó. 15. mẹ́ẹ̀ẹ́dógún mo kọ́kọ́ ṣe Fàájì Super 1 Fàájì Super 2 that was 1979. so sí early 80 nígbà tí èmi pẹ̀lú àwọn original Fuji Londoners tó ń pọ̀ lẹ́yìn àwọn àpapọ̀ mo tún láǹfààní láti ṣe bíi mẹ́rin. ẹ papọ̀ kò lè díjà láàrin yẹn tí wọ́n gbà yẹn. náà ni mo ti yan kọjá mi ò kàn láàbì tó ti yé ń sìn so a ṣe bíi rẹ́kọ̀dù mẹ́rin so lẹ́yìn ìgbà yẹn èmi náà tún wá bẹ̀rẹ̀ sí ní ṣe táìtù kan ìyá tó ṣe àìgbà ìgúnyanjú lódó àjẹsí láti pamọ́ṣẹ́ so èmi náà tún ṣe lẹ́yìn yẹn mo ṣe àìgbọ́fà làwọn òkè mo ṣe tì kẹ́kẹ́ mo ṣe no more illiteracy àti bẹ́ẹ̀ 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 lọ. ǹjẹ́ o tiẹ̀ ní ìdẹ̀ta ń pò lọ tẹ́ni tẹ́fẹ́ ṣe báyìí ṣó tiẹ̀ ní kọ̀kọ́ tẹ́ni tẹ́fẹ́ ṣe báyìí. orin tí mo kọ́ lẹ́ẹ̀kan tí nígbà tí wọ́n tọ́ni kí n jáde wọ́ta yìí orin tí mo kírètì fún rẹ́kọ̀dù Alhaji náà lọ́mọ jẹ́ kára àánú wá gbé mọ́ wa nú tí n bá rẹ̀ ní tó fẹ́ mú mi lọ stúdíò lọ́wọ́ sí mi rẹ́dì. orin wà báyìí. orin wà tí mo lè fi ṣe rẹ́kọ̀dù méjì pàápàá. ẹni báyìí. ń bọ́lẹ̀ wa Èkó lẹ́wà ní Ìbàdàn ní àbẹ́ Ọ̀yọ́ àbíbo ládùúgbò rẹ̀ lẹ́kọ̀ọ́. ní ìmúdẹ láti vos tábàtì gba Alaba international market straight dé ṣìlérí dé ọ̀dọ̀ mi. bẹ̀rẹ̀ wà bí. bẹ́ẹ̀ni wà. kó tẹ̀ tó dúpẹ́ para ajá yẹn láyé ǹjẹ́ tiẹ̀ padà yanjú kọ́nù kan tó wà láàrin ṣé báwo láàrin. mo wá bẹ̀ wọ́n fún tí mo sọ fún yín lẹ́yìn. n tó fa sábà bíi pé. mo wá dọ̀bálẹ̀ nìyẹn torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán wà ń ta aṣòro kò ní o kò ṣe súnmọ́ o nǹkan kan o. kò rí bẹ́ẹ̀. Barrister ò rí bẹ́ẹ̀. ìbàjẹ́ ni ò dáṣẹ́ Ọlọ́run dúró kò rí bẹ́ẹ̀ rárá àti rárá kò rí bẹ́ẹ̀ tó ti yẹ ṣe kò rí bẹ́ẹ̀ so ṣùgbọ́n ṣe mọ̀ nítorí níbi tó bá wọlé ló lè rẹnu ẹ̀ tó ti yẹ yín sìn ìsúnmọ́ ni dẹ̀ lámọ̀ ṣe ẹni ó súnmọ́ ọ̀yàn ó wá ń gbọ́ wọn ní wọ́n pé ìwọ náà wá fi ń sọ̀rọ̀ ó dẹ́ṣẹ̀ ni ìdáṣẹ̀ sí rẹ lọ́rùn ni tí ò jẹ́ kéèyàn tẹ́fí ń perí ẹ̀ tẹ́ ń sún pa ìlú pa ẹ̀ ọ̀rọ̀ wà nù rẹ́pọ̀. bọ̀ lẹ́yìn tí gbogbo yín wá bí lẹ́yìn tí wọ́n ṣe Hall of Fame lórúkọ yín fún yín àwọn tó jẹ́ ìràwọ̀ ńlá nu yín gbogbo yín náà nìràwọ̀ ṣùgbọ́n àwọn táwọn èèyàn rí tó ń sákìlì àárín wọn bí lẹ́yìn kí lè fẹ́ sọ sílẹ̀ sà. ó jẹ́ ìyàlẹ́nu fún mi ó pọ̀ jù tó ráhùn ẹni tí mo ti ẹ̀rù pé kò gbọ́dọ̀ má sí bí ní olú ayé máyégún wà sí. K1 the ultimate. tó bá jẹ́ pé nípa ìdínkù àbíkejì kò ráyè láti wá ó yẹ kó rán yàn wá oúnjẹ ni mo lè sọ pé ó dùn mí kò yẹ kó rí bẹ́ẹ̀ jẹ́rọ àwọn tó kù yẹn àmọ́ ni kò wá rẹran torí àjọṣepọ̀ tó wà láàrin Alhaji pẹ̀lú Wasiu ó pọ̀ púpọ̀ jù pé kọ́ wá náà fẹ́ ṣe nǹkan báyìí lẹ́yìn tí ò bá ti ẹ̀ ráyè wá ó ṣeé ṣe ó ní dínkù àdínkù tí ò fi lè wá ṣùgbọ́n ó yẹ kó rọ̀yìn wá tó bá dẹ̀ ti rọ̀yìn wá gbogbo ayé ló máa gbọ́ pé Alhaji Wasiu ló rẹ̀ ní wá o. ó ti wá náà nìyẹn àbí tí mo rí yìí. òdodo ẹ̀ṣẹ̀ àwọn. àmọ́ ni kò wá rẹran lóòótọ́ ó yẹ kí onífújì pọ̀ níbi jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n wọ́n ní ọ̀pọ̀ èèyàn lápè ṣùgbọ́n díẹ̀ ni a ó rí ẹ̀ṣẹ̀ àdúgbẹ́. tó ti ń sìn ṣe ìfẹ́ tí ìkọ̀kan wà ta ní sí Alhaji Barrister ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ fún wọn lẹ́nu tó ṣojú kò dàbí ẹni tó ṣẹ̀yìn ibi t'Alhaji jẹ́ lọ gbogbo wa la máa lọ mo fẹ́ o kọ̀ you must die one day kò ní sẹ́ni tó lè sọ pé bàbá yìí ló máa yá kò sẹ́ni tó lè sọ pé àbójọ́ ọjọ́ méjì ló fẹ́ lò sí àbọ́jọ́ mẹ́ta àbọ́dún kan náà ó ti di dandan tí wọ́n bá ti ń fi ìfẹ́ hàn sí aṣíwájú rẹ̀ lẹ́yìn tí ò sí láyé automatically gbogbo ń tà ń ṣe spirit Alhaji náà ń rí ọlọ́run ọba ọjọ́jà ó dẹ̀ gbogbo aṣáájú àwọn náà ń rí
àlùbọ́sà kó wo ẹ̀fọ́ at least gbogbo àwọn ẹbí ọ̀rẹ́ tí wọ́n péjú àtàwọn ọmọ Alhaji Barrister wọ́n mọ ìwọ̀nba àwọn èèyàn tó wá síbí tó dẹ̀ máa wà lákọọ́lẹ̀ tó máa wà nínú ẹ̀mí wọn. Àyìndé lọ sọ́run o, àwòrán Àyìndé wọ́n ẹ̀kọ́ wọn àgbájé lọ́lá Síkírù ó lọ sọ́run. Àwòrán Àyìndé wọ́n ẹ̀kọ́ wọn àgbájé lọ́lá. Àyìndé lọ sọ́run o, àwòrán Àyìndé wọ́n ẹ̀kọ́ wọn àgbájé lọ́lá Síkírù ó lọ sọ́run. Àwòrán Àyìndé wọ́n ẹ̀kọ́ wọn àgbájé lọ́lá ó dìgbò ṣe àgbájé lọ́lá ó. Àyìndé àgbájé lọ́lá ó dìgbò ṣe àgbájé lọ́lá ó dìgbò ṣe. Àyìndé ọba pè mí àgbájé lọ́lá ó dìgbò.